àjálù ńlá ó tún ti jáwọ́ agbo àwọn òṣèré tíátà ilẹ̀ yorùbá o nígbà tí ọ̀kan pàtàkì lára àwọn òṣèré tíátà ilẹ̀ yorùbá tó wá jíjẹ mímu ẹ̀ lọ sí òkè òkun pàápàá ìlú London lórílẹ̀‐èdè United Kingdom ní England lọ́hùn-ún ìyẹn Tọ́lání Akíntúndé tó jáde láyé. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mọ̀ wípé ọkàn ọmọbìnrin náà ló daṣẹ́ sílẹ̀ lójijì èyí tí wọ́n máa ń pè ní cardiac arrest tàbí heart attack tí ó sì ti darapọ̀ mọ́ ẹlẹ́dàá ẹ̀ lásìkò yìí. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ọmọ àsìkò yìí pàápàá àwọn tí ò bá tí ì máa wo fíìmù ní nǹkan bí ogún ọdún sọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tàbí ọgbọ̀n ọdún sẹ́yìn wọ́n lè má mọ ẹni tó jẹ́ Tọ́lání Akíntúndé nítorí pé ó ti ṣe díẹ̀ báyìí tí ọmọbìnrin náà tó ti gbéra kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà tó lọ ń wá jíjẹ mímu ẹ̀ lókè òkun èyí tí ó jẹ́ kó má ráàyè ṣiṣẹ́ fíìmù mọ́. Bẹ́ẹ̀ lójú ẹ̀ ló tún ṣọ̀wọ́n nínú àwọn fíìmù tó ń jáde ní ilẹ̀ Yorùbá. Kódà bó tiẹ̀ jẹ́ pé àwọn òṣèré tíátà míì àwọn náà ló máa ń ṣe fíìmù lókè òkun tó sì jẹ́ pé wọ́n bá ti gbúrò pé òṣèré tíátà kan náà wà lókè òkun tó ń gbé bẹ́ẹ̀ wọ́n máa lo àǹfààní náà láti pè wọ́n ṣiṣẹ́. Ṣùgbọ́n gbogbo eléyìí Tọ́lání Akíntúndé kò parapọ̀ ńbẹ̀ mọ́ o èyí tó jẹ́ kí ojú ẹ̀ ṣọ̀wọ́n táwọn èèyàn sì gbúrò ẹ̀ nídìí iṣẹ́ tíátà mọ́. Ṣùgbọ́n pẹ̀lú eléyìí Yorùbá Tòótọ́ gbọ́ pé Tọ́lání Akíntúndé ó ń ṣe dáadáa ní ìlú United Kingdom tó ń wà, bẹ́ẹ̀ ni ó ń ṣiṣẹ́ tó ńlá tó sì ń wọlé sí lọ́wọ́. Ṣùgbọ́n lọ́jọ́ àìkú tí ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí ó kọjá yìí ìní ariwo ìbànújẹ́ ló máa jáde nígbà tí wọ́n ní Tọ́lání Akíntúndé tán ló yọ̀ ṣubú lójijì tó sì ṣe bẹ́ẹ̀ jẹ́ ìpè Ọlọ́run ẹlẹ́dẹ̀ẹ́. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọkàn inú daṣẹ́ sílẹ̀ ìyún ọkàn Tọ́lání Akíntúndé inú daṣẹ́ sílẹ̀. Àwọn onímọ̀ ìlera wọn yóò bá sì ṣàlàyé eléyìí wọ́n á ní heart attack tàbí cardiac arrest. Ibi tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tó ti kọ́kọ́ gbúrò ikú Tọ́lání Akíntúndé ṣùgbọ́n tá àti ẹ̀ ti kọ́kọ́ fẹ́ gbàgbọ́ òun ni gbajúgbajà àgbà olórin jùjú ní Délé Táíwò tó náà wà lókè òkun. Òun ló gbé sórí ẹ̀rọ ayélujára WhatsApp ẹ̀ tó ń pè ní status tí Yorùbá Tòótọ́ rí tó kọ́kọ́ kéde ikú ẹ̀ pé Tọ́lání Akíntúndé ti jáde láyé. Ṣùgbọ́n ẹni tó wá jẹ́ kí òkìkí ikú ẹ̀ kàn tó gbé síta tí gbogbo àwọn èèyàn fi mọ̀ pé Tọ́lání Akíntúndé ti jáde láyé ó ní ọ̀kan lára àwọn olùdarí eré tíátà ìyún Ṣeun Olókèétúyì. Òun ló gbé ọ̀rọ̀ náà sórí ẹ̀rọ ayélujára láti túfọ̀ ikú Tọ́lání Akíntúndé fáwọn ẹgbẹ́ àwọn olólùfẹ́ àti gbogbo ọmọ Nàìjíríà. Láti ìgbà náà ìní ariwo ìbànújẹ́ lóṣù tó ti sọ láàrin àwọn òṣèré tíátà o tó sì jẹ́ pé níṣe làwọn èèyàn láti ń fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn láti fi ránṣẹ́ pàápàá lórí ẹ̀rọ ayélujára lórí ikú òjijì Tọ́lání Akíntúndé.